ọkọ̀ lọ́wọ́ ọkùnrin láì ní yọjú sí lè gbé ọ̀dẹ́wọ̀n o. Iléeṣẹ́ ọlọ́pàá ló ṣèkìlọ̀ fáwọn obìnrin bẹ́ẹ̀. Àìsàn ibà lásán ló ṣe Ṣínà, ọmọkùnrin kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá bí kó tó dágbére fáyé. Ọ̀dájú abiyamọ kan rèé o, ó sin ọmọ ìkókó ọmọ tuntun tó bí láàyè nípínlẹ̀ Kẹ́bì. Àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni dáná sun àwọn agbèrò ọmọ ìsọta ibùdókọ̀ mẹ́ta l'Àbújá lẹ́yìn tí wọ́n ṣokùnfà ikú tọkọtaya kan pẹ̀lú ọmọ wọn ọkùnrin. Mo ti ṣetán o láti ṣàyẹ̀wò DNA fún Liam, ọmọ tí mo bí fún Mohbad. Déwùnmí, ìyàwó Mohbad, ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó mà ṣe o, arábìnrin kan ẹni ọdún 21 tó tún jẹ́ ìyá ọlọ́mọ méjì gún olólùfẹ́ rẹ̀ nígùnkúgùn pa dojú ikú nípínlẹ̀ Delta. Wàhálà rògbòdìyàn bẹ́ sílẹ̀ lọ́dún Egúngún nílùú Èkó. Èèyàn 3 pàdánù ẹ̀mí wọn. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Gbígba owó ọkọ̀ lọ́wọ́ ọkùnrin láì ní yọjú sí lè gbé ọ̀dẹ́wọ̀n o. Iléeṣẹ́ ọlọ́pàá ló ṣèkìlọ̀ fáwọn obìnrin bẹ́ẹ̀ ṣe gbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti ṣèkìlọ̀ fáwọn obìnrin lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ lórí ayélujára nípa gbígba owó ọkọ̀ lọ́wọ́ àwọn ọkùnrin láì ní yọjú sí wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ṣèkìlọ̀ pé ìjìyà ń bẹ fún irú ìwà bẹ́ẹ̀ lábẹ́ òfin. Nínú fídíò kan tó gba orí ayélujára kan, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers, Grace Irinchikoko, ṣàpèjúwe ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbájúẹ̀ jìbìtì tí ìjìyà sì ń bẹ fún lábẹ́ òfin. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé obìnrin yòówù tó bá díbọ́n tàbí purọ́ gba owó lọ́wọ́ àwọn ọkùnrin láì ní yọjú sí jẹ́ ẹ̀ṣẹ̀ fún irú obìnrin bẹ́ẹ̀, ó sì lè gbé obìnrin bẹ́ẹ̀ dé ọgbà ẹ̀wọ̀n. Ìròyìn yìí ti dá awuyewuye sílẹ̀ lórí ayélujára tí ọ̀pọ̀ àwọn ọkùnrin sì ti ń gbóṣùbà káre fún ìkìlọ̀ tó tẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá jáde síta. Bẹ́ẹ̀ làwọn obìnrin míì koro ojú sí ìròyìn náà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lóṣù kẹjọ ni arákùnrin kan gbé obìnrin kan tó pàdé lójú òpó ayélujára lọ ilé ẹjọ́ nítorí pé ó fi owó ọkọ̀ $50,000 náírà 50,000 naira ránṣẹ́ sí obìnrin náà pé kó wá rí òun nílùú Àbújá láti ìlú Àsàbà. Ṣùgbọ́n lẹ́yìn tó fi owó ọkọ̀ ránṣẹ́ sí, obìnrin náà tórúkọ rẹ̀ ń jẹ́ Jennifer, ó kọ̀ kó yọjú sí ọkùnrin náà. Jennifer sọ nínú fídíò kan tó gbé sójú òpó ayélujára níbi tó ti ṣàlàyé pé òun ò yọjú sí ọkùnrin náà torí pé òun kò dá a mọ̀ rárá. Ojú òpó ayélujára làwọn ti pàdé. Òun sì sọ fún ọkùnrin náà pé kó kọ́kọ́ wá rí òun nílùú àwọn, ṣùgbọ́n ó ní àfi kóun wá sílùú Àbújá. Jennifer ní níṣe ni ọkùnrin náà fi 50,000 naira ránṣẹ́ sí akoto òṣùwọ̀n òun, àmọ́ òun kò yọjú sí ọkùnrin náà lọ́jọ́ tó ní kóun wá. Àìyọjú sílé ọkùnrin náà l'Àbújá lẹ́yìn tó gba 50,000 naira ló mú kí arákùnrin náà gbé Jennifer lọ sí ilé ẹjọ́ níbi tí adájọ́ ti dájọ́ pé kí obìnrin náà san 450,000 naira tàbí kó lọ gbàtẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún 7 fún ẹ̀sùn títako àdéhùn àjọgbà àti dídíbọ́n gba owó láì yọjú sí ọkùnrin náà. Àìsàn ibà lásán ló ṣe Ṣínà, ọmọkùnrin kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá bí kó tó dágbére fáyé ìyá. Ọ̀pọ̀ èèyàn ló ti ń bá àgbà òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá tí ọmọ rẹ̀ di olóògbé kẹ́dùn. Ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 2 oṣù kẹsàn-án ni Ṣínà tó jẹ́ ọmọ kan ṣoṣo òṣèrébìnrin náà jáde láyé. Bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ èèyàn ni kò mọ kókó ohun tó fa ikú òjijì fún ọ̀dọ́mọkùnrin ọ̀hún lásìkò tí ìròyìn ikú rẹ̀ jáde, èyí tó mú kí kálukú máa sọ nǹkan tó wù ú. Àmọ́ àlàyé tí ọ̀kan lára ẹbí náà tó ní kán forúkọ bo òun láṣìírí sọ fún àwọn akọ̀ròyìn ni pé púpọ̀ àwọn ilé-iṣẹ́ ìròyìn ló ń kọ nǹkan tí ojú wọn kò tó lórí ìṣẹ̀lẹ̀ náà. Onítọ̀hún sọ èyí lákòókò tí akọ̀ròyìn ṣe àbẹ̀wò sí ilé arábìnrin Ògúnmọ́lá tó wà nílùú Ìbàdàn. Lára nǹkan tí ẹni náà sọ tó tako ìròyìn tí àwọn èèyàn kan ń gbé kiri ni pé olóògbé náà kò sí nílùú òyìnbó, ó ní ìlú Èkó ló wà láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe iṣẹ́ orin kó tó di pé ó ní àìsàn ibà. Ibà lásán ni wọ́n pè é tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ní láti wá sí ọ̀dọ̀ ìyá rẹ̀ nílùú Ìbàdàn kí ó lè gba ìtọ́jú nígbà tí ibà náà kò tètè lọ. Báyìí ni àwọn òṣèré ṣe ń bá Péjú Ògúnmọ́lá kẹ́dùn lórí ikú ọmọ rẹ̀. Àlàyé tí wọ́n ṣe fún àwọn akọ̀ròyìn ni pé fúnra olóògbé ló wọ balùwẹ̀ láti bu omi sórí nígbà tó dé Ìbàdàn kí wọ́n tó gbé lọ sí ilé ìwòsàn aládàáni kan níbi tí ó dákẹ́ sí. Ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n sìnkú olóògbé náà ní ìdákọ́ńkọ́ nítorí pé ọmọdé ni. Àwọn òṣèré bíi Bímbọ́ Ọ̀ṣìn,
Rónkẹ́ Odùsànyà, Délé Odùlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ṣàbẹ̀wò sílé Péjú Ògúnmọ́lá láti bá kẹ́dùn ikú ọmọ rẹ̀. Òṣèrébìnrin Dúpẹ́ Jáyésinmi, Rónkẹ́ Odùsànyà, Ẹ̀bùn Olóyèdé náà kò gbẹ̀yìn lára àwọn òṣèré tó ti lọ bá Péjú Ògúnmọ́lá dárò ikú ọmọ rẹ̀. A ò ní gbọ́mọ sin láṣẹ Ìlédùà. Ọ̀dájú abiyamọ kan rèé o, ó sin ọmọ ìkókó ọmọ tuntun tó bí láàyè nípínlẹ̀ Kẹ́bì. Yábà kí ló dé? Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kẹ́bì ti fi gbòòrò òfin gbé arábìnrin kan ẹni 20 ọdún fẹ̀sùn pé ó sin ọmọ ìkókó ọmọ tuntun tó bí láàyè. Èyí jẹyọ jáde nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Nafiu Abubakar, lọ́jọ́rú Wednesday. Abubakar sọ wípé lọ́jọ́ 25 oṣù kẹwàá ọdún 2025 ní déédéé aago 8 alẹ́, Mariam Atiku ẹni 20 ọdún, olùgbé ìlú agbègbè Nasarawa ní Kamba níjọba ìbílẹ̀ Dandi nípínlẹ̀ Kẹ́bì, bí ọmọbìnrin ìkókó ọmọ tuntun. Lẹ́yìn ìgbà díẹ̀ tó bí ọmọ náà tán, níṣe ni Mariam fi aṣọ kéékèèké mẹ́ta wé ọrùn ọmọ ìkókó náà, tún bo ẹnu rẹ̀, bákan náà tó sì lọ gbé sínú igbó kan lẹ́bàá abúlé Malam Yaro. Níbẹ̀ ló ti gbẹ́ sàréè tó sì sin ọmọ ìkókó ọmọ tuntun náà láàyè. Ẹni tọ́lọ́run ò pa, èèyàn kan ò lè pa. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, lọ́jọ́ 26 oṣù kẹta ọ̀hún ní déédéé aago 12:00 ọ̀sán ní àgbẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Kabiru Muhammad, ẹni tó ń ṣiṣẹ́ lóko rẹ̀ lẹ́bàá abúlé Malam Yaro, ṣe bẹ́ẹ̀ ṣàkíyèsí pé nǹkan kan rú lábẹ́ erùpẹ̀ tó mú ìfura dání tó jẹ́ kàyéfì. Lójú ẹsẹ̀ ló ké gbàjarè síta tí àwọn ará agbègbè náà sì yọjú sí inú igbó náà. Níṣe ni wọ́n pawọ́pọ̀ wú ọmọ ìkókó tí ọ̀dájú obìnrin náà sìn láàyè. Ó jẹ́ ohun ìyàlẹ́nu pé ọmọ ìkókó náà sì wà láàyè síbẹ̀. Kí amọ́sá ni wọ́n gbé ọmọ ìkókó náà dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn General ní Kamba fún ìtọ́jú tó péye. Lẹ́yìn ìtanilólobó nípa ìṣẹ̀lẹ̀ náà, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikọ̀ agbófinró láti ẹ̀ka tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID ní Bani Kebbi bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin tí wọ́n sì ṣàṣeyọrí nípa fífi gbòòrò òfin gbé afurasí ọ̀dájú abiyamọ náà. Lákòókò ìwádìí àkọ́kọ́, Mariam Atiku jẹ́wọ́ ìwà ọ̀daràn tó wù. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Bello Sanni tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá nípa gbígbógun ti ìwà ipá, ìwà ṣíṣe ọmọ báṣubàṣu, títako ẹ̀tọ́ ọmọdé nípínlẹ̀ náà. Wàyí o, kọmíṣánná ọlọ́pàá rọ àwọn òbí, alágbàtọ́ àti àwọn aládarí ìlú láti fẹsẹ̀ ìwà ọmọlúàbí múlẹ̀ kí wọ́n fi ẹsẹ̀ ọmọ wọn lé ipa tó tọ́ àti ṣíṣe ojúṣe wọn ní ti ẹ̀sìn nípa dídáàbòbò àwọn ọmọ wọn, ṣíṣe ìtọ́jú wọn kí wọ́n má sì ṣe ṣìwàwù torí ìṣẹ́, òṣì tàbí ìṣòro ìpèníjà míì tó lè máa dojúkọ wọ́n. Àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni dáná sun àwọn agbèrò ọmọ ìsọta ibùdókọ̀ 3 l'Àbújá lẹ́yìn tí wọ́n ṣokùnfà ikú tọkọtaya kan pẹ̀lú ọmọ wọn ọkùnrin. Ìyá ìpayà inú fú bẹ́ sílẹ̀ ládùúgbò Mábùṣì lólú ìlú ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́rú Wednesday lẹ́yìn tí àwọn afurasí ọmọ ìsọta tí ọ̀pọ̀ mọ̀ sí agbèrò tí wọ́n wà lábẹ́ AMAC l'Àbújá jẹ́ dídáná sun nípasẹ̀ àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni fún ẹ̀sùn pé wọ́n ṣokùnfà ikú arákùnrin kan, ìyàwó rẹ̀ àti ọmọ wọn ọkùnrin. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ burúkú náà wáyé nígbà tí àwọn ọmọ ìsọta agbèrò ṣe bẹ́ẹ̀ du síárìn ọkọ̀ mọ́ ọwọ́ awakọ̀ ọkọ̀ ìdílé náà lákòókò tó ń gbìyànjú láti lọ òwò gbà mọ́ wọn lọ́wọ́ ní tipátipá, èyí tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá burúkú lórí afárá Mábùṣì. Ó ṣeni láàánú pé àwọn mọ̀lẹ́bí náà pàdé ikú òjijì lójú ẹsẹ̀. Nínú fídíò tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn Sahara Reporters, àwọn afurasí 3 náà ló sùn sílẹ̀ lẹ̀ ṣáájú kí àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tó tu epo bẹntiróòlù lù wọ́n sọ̀nà sí wọn. Ohùn tó ń jáde nínú fídíò náà láti gbọ́ pé àwọn kan ti ń ké sí mínísítà fún olú ìlú ilẹ̀ wa l'Àbújá Nyesom Wike láti dá sí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n fòfin de àwọn agbèrò lábẹ́ AMAC tó ń ṣiṣẹ́ nílùú Àbújá, tẹnumọ́ ìwà ìgbójú agansíni àti ìwà ipá tó ń tọwọ́ àwọn agbèrò náà wáyé. Àwọn èèyàn náà kọ̀rọ̀ ojú sí bí àwọn agbèrò náà ṣe máa ń dá wàhálà sílẹ̀ káàkiri. Wọ́n ní àwọn agbèrò náà ló ṣokùnfà ikú òjijì àwọn mọ̀lẹ́bí náà. Àwọn olùgbé ìlú ké sí mínísítà olú ìlú ilẹ̀ wa l'Àbújá láti gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní àwọn agbèrò gbọ́dọ̀ fi ìlú Àbújá sílẹ̀. Wàyí ò títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lórí ìṣekúpani náà tàbí ìgbésẹ̀ àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni. Mo ti ṣe
láti ṣàyẹ̀wò DNA fún Liam ọmọ tí mo bí fún Mohbad. Déwùnmí ìyàwó Mohbad ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìyàwó gbajúgbajà akọrin tàkasúfèé tó ti di olóògbé Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad, Wùnmí Alọ́ba ti sọ pé òun ṣetán láti gbé Liam ọmọ Mohbad lọ fún àyẹ̀wò DNA lẹ́yìn tí ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ìkòròdú nípínlẹ̀ Èkó pàṣẹ wípé kí wọ́n lọ ṣe DNA fún ọmọ náà. Amòfin Kabiru Akíngbolu tó jẹ́ agbẹjọ́rò Wùnmí ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn oníròyìn. Amòfin Akíngbolu sọ pé tí ọ̀gbẹ́ni Joseph Alọ́ba tí í ṣe bàbá Mohbad bá ló yá lónìí, ó ní Wùnmí ṣetán láti gbé Liam lọ fún àyẹ̀wò DNA. Ọ̀gbẹ́ni Akíngbolu sọ pé Wùnmí ò fìgbà kankan sá fún àyẹ̀wò DNA fún Liam. Ó ní bàbá Mohbad náà ni kò fi ara rẹ̀ sílẹ̀ láti ṣe àyẹ̀wò náà fún ọmọ rẹ̀. Ṣáájú ilé-ẹjọ́ májísírèètì kan ní Ìkòròdú ló ti kọ́kọ́ pàṣẹ lọ́dún 2024 pé kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA fún Liam. Ọ̀gbẹ́ni Alọ́ba náà ló béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ náà nígbà náà pé kó pàṣẹ pé kí wọ́n ṣe àyẹ̀wò DNA fún Liam. Ilé-ẹjọ́ sì gbà bẹ́ẹ̀. Ó ní lẹ́yìn náà ní àwọn bẹ̀rẹ̀ sí sọ fún ọ̀gbẹ́ni Alọ́ba pé Wùnmí ṣetán láti gbé ọmọ rẹ̀ lọ fún àyẹ̀wò. Ṣùgbọ́n bàbá Mohbad kò yọjú nígbà náà. Nígbà tó yá ló sọ pé òun kò ní ìgboyà nínú agbẹjọ́rò òun mọ́. Amòfin Akíngbolu fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Wùnmí fúnra rẹ̀ gan-an lòun ṣetán láti lọ ṣe àyẹ̀wò DNA fún ọmọ nígbà náà. Ó ní lẹ́yìn ọ̀rẹ̀yìn ni bàbá Mohbad padà lọ sílé ẹjọ́ láti béèrè pé kí ilé ẹjọ́ pàṣẹ àyẹ̀wò náà padà. Bàbá Mohbad ní ìlú òyìnbó lòun sì ti fẹ́ kí wọ́n ti lọ ṣe DNA náà fún Liam. Amòfin Akíngbolu sọ pé ilẹ̀ òkèèrè náà ni wọ́n máa ti ń ṣe àyẹ̀wò DNA tẹ́lẹ̀, kì í ṣe ní Nàìjíríà. Ọ̀gbẹ́ni Akíngbolu kò ṣàì fi ìdí rẹ̀ múlẹ̀ pé bàbá Mohbad ni yóò sanwó fún àyẹ̀wò DNA náà torí òun ló sọ fún ilé ẹjọ́ pé òun fẹ́ kí wọ́n ṣe DNA fún Liam. Amòfin Akíngbolu sọ pé Wùnmí gan ti fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò náà fún Liam kí awuyewuye lórí ọ̀rọ̀ náà lè dópin. Ó ti pẹ́ tí ilé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ìkòròdú nípínlẹ̀ Èkó ló pàṣẹ wípé kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA fún Liam Alọ́ba, ọmọkùnrin gbajúgbajà akọrin tàkasúfèé náà tó ti di olóògbé Ìléríolúwa Alọ́ba Mohbad. Ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 2 oṣù kẹsàn-án yìí ni adájọ́ májísírèètì Adéfisóyè Sónúgà fún pàṣẹ náà. Adájọ́ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ilé ìwòsàn tó bá fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni wọ́n ti gbọ́dọ̀ ṣe àyẹ̀wò DNA fún ọmọ náà. Adájọ́ náà pàṣẹ yìí lẹ́yìn tí bàbá Mohbad Joseph Alọ́ba béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ wípé kí ó pàṣẹ àyẹ̀wò DNA fún Liam torí òun fẹ́ mọ̀ bóyá Mohbad ló bí ọmọ náà ní tòótọ́. Orúkọ Ọmọ́wùmí Cynthia Alọ́ba tó jẹ́ ìyàwó Mohbad ló wà nínú ìwé àṣẹ adájọ́ wípé ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí àṣẹ ilé-ẹjọ́. Ọ̀gbẹ́ni Alọ́ba bàbá Mohbad béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ wípé kó pàṣẹ fún ọ̀gá àgbà tàbí akọ́ṣẹ́mọṣẹ́ nílé ìwòsàn Military Hospital Yaba nílùú Èkó níbi tí òkú Mohbad wà wípé kó lo irun orí tàbí ẹ̀yà ara olóògbé náà kan láti ṣe àyẹ̀wò DNA ọ̀hún fún Liam ní ilé ìwòsàn tó bá forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó tàbí ilé ìwòsàn míì náà tó bá fẹsẹ̀ múlẹ̀. Ọ̀gbẹ́ni Alọ́ba tún béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ wípé kó pàṣẹ wípé kí àyẹ̀wò DNA wáyé lórí Liam ní ilé ìwòsàn tó bá dúró dáadáa nílẹ̀ òkèrè àti pé òun ṣetán láti san owó àyẹ̀wò náà. Bàbá Mohbad sọ fún ilé-ẹjọ́ wípé kò dá òun lójú dáadáa wípé Mohbad ló bí Liam. Ìdí nìyí tóun ṣe fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò DNA fún ọmọkùnrin náà. Ọ̀gbẹ́ni Alọ́ba tún sọ fún ilé-ẹjọ́ wípé ó ṣe pàtàkì fóun láti mọ̀ dájú bóyá Mohbad ló ní ọmọ náà ní tòótọ́ kí òun lè mọ̀ bóyá òun yóò máa tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òun. Augustine Adégbèmí láti iléeṣẹ́ amòfin àgbà Wahab Shittu San and Co ló ṣojú ọ̀gbẹ́ni Joseph Alọ́ba nílé ẹjọ́ nígbà tí amòfin Kabiru Akíngbolu ṣojú Wùnmí ìyàwó olóògbé. Lẹ́yìn náà ni ilé ẹjọ́ pàṣẹ pé àyẹ̀wò DNA méjì gbọ́dọ̀ wáyé lórí Liam ní ilé ìwòsàn tó bá forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba ní Nàìjíríà àti ilé ìwòsàn tó bá fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ òkèèrè. Adájọ́ májísírèètì náà tún pàṣẹ wípé bàbá Mohbad àti ìyàwó rẹ̀ tàbí aṣojú àwọn méjèèjì gbọ́dọ̀ wà níbi tí wọ́n bá ti fẹ́ mú nǹkan tí wọn yóò fi ṣe àyẹ̀wò náà lára òkú Mohbad. Adájọ́ ti wá sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 11 oṣù 11 ọdún 2025 yìí. Ó mà
ṣe o arábìnrin kan ẹni ọdún 21 tó tún jẹ́ ìyá ọlọ́mọ méjì gún olólùfẹ́ rẹ̀ ní gùnkúgùn pa dojú ikú nípínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti nawọ́ gan ìyá ọlọ́mọ méjì kan ẹni ọdún 21 tórúkọ rẹ̀ ń jẹ́ Lillian fẹ̀sùn pé ó gún olólùfẹ́ rẹ̀ pa dojú ikú lákòókò aáwọ̀ àríyànjiyàn lágbègbè kan lójú ọ̀nà Njampa nípínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Bright Dafe fi ìdí ìfigbóró òfin gbé arábìnrin náà múlẹ̀ lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́rú Wednesday. Gẹ́gẹ́ bí Dafe ṣe wí, Lillian ló ti ń gbé pọ̀ pẹ̀lú olóògbé ẹni ọdún 24 fún ọdún 4. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò olólùfẹ́ wọn nígbà tí arábìnrin náà wà lọ́mọ ọdún 17. Àwọn tọkọtaya náà bí ọmọ méjì. Dafe jẹ́ kó di mímọ̀ pé lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò afurasí náà gbà pé òun gún olólùfẹ́ òun ní gùnkúgùn ní ìgbà àyà lákòókò aáwọ̀ gbọ́nmisí omi òtó èyí tó yọrí sí ìjà ìpalára. Obìnrin náà sọ wípé ọkùnrin náà gbìyànjú láti fi irin gún ìrìn àjò olólùfẹ́ tó wà láàrin àwọn, èyí ló ṣokùnfà èdè àìyedè àríyànjiyàn. Obìnrin náà sọ wípé arákùnrin náà lu òun pẹ̀lú ẹgba tó sì tún fi orí òun gbálẹ̀ ṣáájú kí òun tó súré lọ inú ilé ìdáná láti mú ọ̀bẹ. Dafe ní lákòókò tí ọkọ obìnrin náà gbìyànjú láti súnmọ́ níṣe ni obìnrin náà gún un lọ́bẹ bó tilẹ̀ jẹ́ pé ó ṣèkìlọ̀ fún un pé kó má gbìyànjú láti súnmọ́ òun. Lillian jẹ́ kó di mímọ̀ pé òun gún ọkọ òun lójúnà láti dáàbò bo ara òun lẹ́yìn tó gbìyànjú láti fi irin gún ìrìn àjò olólùfẹ́ tó wà láàrin àwọn. Obìnrin náà kábàámọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ wípé inú òun ò dùn pé ọkùnrin náà pàdánù ẹ̀mí rẹ̀. Dafe fìdí rẹ̀ múlẹ̀ pé afurasí náà yóò jẹ́ títari lọ ilé ẹjọ́ fẹ̀sùn ìpànìyàn nígbà tó ń rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe sùúrù ṣọ́ra fún inú àbíjù lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ burúkú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí irú ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ níbi tí arákùnrin kan tí wọ́n pè ní dókítà ti ṣe bẹ́ẹ̀ gún olólùfẹ́ rẹ̀ ìmàpa dojú ikú lórí ẹ̀sùn àgbèrè. Wàhálà rògbòdìyàn bẹ́ sílẹ̀ lọ́dún Egúngún nílùú Èkó. Èèyàn 3 pàdánù ẹ̀mí wọn. Ó mà ṣe o, ó tó èèyàn 3 tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò ọdún eégún tó bẹ̀rẹ̀ ní ọjọ́ àìkú ní agbègbè Lagos Island nípínlẹ̀ Èkó. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ló ti ṣàfihàn ohun pàtó tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ gbàgbọ́ pé àwọn ẹgbẹ́ òkùnkùn ló ya wọ ibi tí àyájọ́ Egúngún náà ti wáyé. Olùgbé agbègbè tó bá iléeṣẹ́ ìròyìn abẹ́lé The Punch sọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà di yanpanyanrin lẹ́yìn tí ọdún eégún náà parí. Ó ní bí àwọn ṣe parí ọdún eégún náà ni ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n pè ní ẹgbẹ́ òkùnkùn. Kí àwọn tó mọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ju ìgò sí ara wọn tí wọ́n sì ń yọ ohun ìjà olóró. Olùgbé ìlú náà ṣàlàyé pé kò sí ẹnikẹ́ni nínú àwọn tó lè dúró lásìkò náà, ọ̀pọ̀ àwọn ní láti sá àsálà fún ẹ̀mí ara wọn. Olùgbé míì tó pe orúkọ rẹ̀ ní Kazeem ní ìjà náà wáyé fún ọ̀pọ̀ wákàtí tí ọ̀pọ̀ olùgbé sì ní láti sá àsálà. Ìjà yìí wáyé ní ìrọ̀lẹ́ títí wọ òru. Ọ̀pọ̀ nínú àwọn ní kò lè sùn nítorí rògbòdìyàn yìí àti bí ariwo ṣe pọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ náà lọ́jọ́ Ìṣẹ́gun kéde pé àwọn ti fi kún ààbò ní agbègbè Lẹ́kì, Àjá àti àwọn agbègbè bíi Ògòǹbó àti Elémòrò. Ìgbésẹ̀ yìí ni iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn gbé kalẹ̀ láti pè fún àlàáfíà ní agbègbè tí ọ̀rọ̀ kàn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin nínú ọ̀rọ̀ rẹ̀ ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ọlọ́pàá ló ti wà ní àwọn agbègbè yìí láti rí dájú pé àlàáfíà jọba. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé èèyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ pàdánù ẹ̀mí wọn lásìkò ọdún Egúngún yìí tó wáyé ní agbègbè Lẹ́kì Phase 1. Bákan náà ni Hundeyin fìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ ti tẹ afurasí 23 lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn afurasí náà ni Frank Okpara ẹni ọdún 27 27, Friday Ebuka ẹni ọdún 27 27, Babatunde Mufutau ẹni ọdún 24 24, Sulaiman Muri ẹni ọdún 25 25, Olamide Malik ẹni ọdún 24 24, Nwaka Lucky ẹni ọdún 24 34, Ravel Azim ẹni 30 30, Wasiu Karim ẹni ọdún 23 33, Sodiq Olabisi ẹni 40 40, Ibrahim Abdul ẹni ọdún
22. Ibrahim Aminu ẹni ọdún 23, 37, ẹni ọdún 37. Nasiru Musa ẹni ọdún 27, 27. Friday Nwafọ ẹni ọdún 51. Ahmed Fatai ẹni ọdún 26, 26. Aro Abiola aka Zino ẹni ọdún 25, 25. Tijani Shehu aka Abana ẹni ọdún 26, 26. Gift Igedi ẹni ọdún 31, 31. Ugochukwu Chike ẹni ọgbọ̀n 30. Ridwan Alex ẹni ọdún 37, 37. Happiness Otigbo ẹni ọdún 27, 27. Abiodun Adegun ẹni ọdún 37, 37. Adédayọ̀ Adéòtí ẹni ọdún 27, 27. àti Azeez Ahmed ẹni ọdún 31, 31. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Èkó Strike Force ti balẹ̀ sí agbègbè Lẹ́kì àti Àjá láti rí dájú pé kò sí rògbòdìyàn kankan. Olórí Olúwaṣìndára Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.